lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. bá a bá wí pé eégún lé ní lóko yangan kò yẹ kí pákọ̀kọ̀ ó lé ní lóko àgbàdo. òwe lẹṣin ọ̀rọ̀ fún tònínú. bá a bá pé eégún lé ní lóko yangan kò yẹ kí pákọ̀kọ̀ ó lé ní lóko àgbàdo. bẹ́ẹ̀ ni gbówe tí mo máa ń pa pé eégún lé ní nínú ilé a tún fẹ́ gbéta orò ọ̀já dúró pákọ̀kọ̀ tó ń lé ní lẹ́sẹ̀ odò. bá a bá wí pé eégún lé ní lóko yangan kò yẹ ká pé pákọ̀kọ̀ ń lé ní lóko àgbàdo. kí ló fà á tá a fi lè sọ pé pákọ̀kọ̀ ń lé ní lóko àgbàdo? láyé Aláàfin Abíọ́dún ni láyé Aláàfin Abíọ́dún ni eégún kan wà tí wọ́n ń pè ní pákọ̀kọ̀. olóúnjẹ méjì ẹ̀kọ́ ní jẹ. bó bá ti dé ọ̀dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ìbá àjọjà ìbá àjẹnu ilé bá ti dúró síwájú wọn báyìí wọn ò fún lẹ́kọ̀ọ́. bí wọn ò bá fún lẹ́kọ̀ọ́ kò ní kú níwájú wọn. nígbà tó wá di àkókò kan kábíyèsí ọba Abíọ́dún ẹnu ń kun àwọn ẹlẹ́kọ̀ọ́. àwọn èèyàn ń fẹjọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ sùn kábíyèsí. oríṣiríṣi àhesọ̀rọ̀ ní lọ́nlẹ̀ ní pé àwọn ẹlẹ́kọ̀ọ́ jẹ́ kálágbàdo gbé wá sọ́jà mọ́. wọn ò jẹ́ kí wọ́n gbé wá sílé láti wá tà. ṣe ni wọ́n lọ ń dé wọn mọ́kò. wọ́n lọ ká wọn mọ́kò ni wọ́n rà àgbàdo sórí ebè. wọ́n rà lọ́wọ́ wọn bí wọ́n bá ti ń ya lóko. eléyìí kò jẹ́ kí àwọn kan kí wọ́n láǹfààní láti rírà nínú àgbàdo ọ̀hún. ìwọ̀nba àwọn tó bá súnmọ́ àwọn àgbẹ̀ kan òun náà ni wọ́n rí àǹfààní èyí jẹ. kábíyèsí bá ṣòfin pé ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ ẹ má lọ ra àgbàdo lóko mọ́. ẹ jẹ́ kí àwọn alágbàdo ẹ jẹ́ káwọn àgbẹ̀ kí wọ́n máa gbé irè oko wọn wálé. iye tí wọ́n bá fẹ́ tà ń gbà náà ojú gbogbo ayé ó tó. ẹ lè rà ń lé wọn bí wọ́n bá gbé wá sọ́jà ẹ lè lọ́ọ́ rà lọ́jà. kábíyèsí wá fún eégún pákọ̀kọ̀ ní agbára pé kó máa lọ sí oko káàkiri. ẹnikẹ́ni tó bá ti rí lóko àgbàdo tí kì í ṣàgbẹ̀ kó máa lù wọ́n lálùbọ́lẹ̀ kó máa lù wọ́n lálùbọ́lẹ̀. bí eégún pákọ̀kọ̀ ṣe dérè bí eégún pákọ̀kọ̀ ṣe dé nìyí o. ó wá ń kó ìnira bá àwọn ẹlẹ́kọ̀ọ́. kódà ó jẹ́ iṣẹ́ ọ̀hún ju bí kábíyèsí ti rán lọ. àwọn ẹlẹ́kọ̀ọ́ bá bẹ̀rẹ̀ sí ní dìtẹ̀ mọ́ pákọ̀kọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ kí àná gbìn. ẹni tó jẹ́ pé àwa là ń bọ̀ èrè tá à ń jẹ nídìí ẹ̀kọ́ yìí náà ńlá fi ń fún ní ìkọ̀ọ̀kan méjì méjì tá à ń fún. gbégún bá ń lé ní lóko gbégún bá ń lé ní lóko yangan sọ wá yẹ kí pákọ̀kọ̀ tún lé ní lóko àgbàdo. àgbàdo náà kọ́ láàfin sògì táì pọ́n kọ tí ó tó jẹ̀kọ́ ń bẹ̀. wọ́n wá dìtẹ̀ pé àwọn ò ní fún lẹ́kọ̀ọ́ jẹ mọ́. wọ́n láwọn ò ní fún lẹ́kọ̀ọ́ jẹ mọ́. tó bá ti dé ọ̀dọ̀ àwọn kí gbogbo ẹlẹ́kọ̀ọ́ kí wọ́n mọ̀ fún lẹ́kọ̀ọ́. ìdènà tíṣẹ̀lẹ̀ ọ̀hún fi dìtàn tó fi wá dòwe pé bí gbogbo eégún tiẹ̀ ń lé ni nínú oko àgbàdo ó wá yẹ pákọ̀kọ̀ bí a bá ń wí pé eégún ń lé ni lóko yangan kò yẹ kí pákọ̀kọ̀ ó lé ni lóko àgbàdo. irúfẹ́ àwọn èèyàn wo la ń parọ́ òwe bẹ́ẹ̀ fún? ẹni tá à ń ṣàǹfààní fún tí ń fi bí sú ni. ẹni tá à ń torí ẹ̀ kú tí ò fojú rẹ̀ wo ni. à ń jà nítorí ọjà tó ń pè ta aláriwo ta ní pariwo lẹ́ẹ̀kúlé mi o. irú wọn là ń parú òwe bẹ́ẹ̀ fún pé bàbá pé eégún lé ní lóko yangan kò yẹ kí pákọ̀kọ̀ ó lé ní lóko àgbàdo. irú òwe bẹ́ẹ̀ náà ni ọyẹ ní gbogbo kó pèsè òjìná kò yẹ alúbàtà àti ọyẹ ní gbogbo kó yọ owó aró kò yẹ àtọ̀ọ́lé. bẹ́ẹ̀ ni òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní òní jù báyìí lọ. bá a bá wí pé eégún lé ní lóko yangan kò yẹ kí pákọ̀kọ̀ ó lé ní lóko àgbàdo. èdè àti àṣà Yorùbá wuyì púpọ̀ ọ̀rẹ́wà àwọn dùn mọ̀rìn-mọ̀rìn lẹ́nu àkàndá ọ̀rọ̀ Awíkonko. pẹ̀lú ògo Ọlọ́run láǹfààní àtòrí ọ̀fẹ́ láti bá mi sọ̀rọ̀ tàbí láti darapọ̀ mọ́ mi lórí WhatsApp nìkan ni ẹ má pè mí o. +1 937 969 0257. bọ́ bá sì wù yín tẹ́ fẹ́ kún wa lọ́wọ́ lórí ìtàn ìlójèlú káàkiri ilẹ̀ Yorùbá
tá a fẹ́ gùn lé ẹjẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà +1 937 969 0257 kọ́ máa yà ọ́ lẹ́nu pé àwọn ọba aládé wa kọ̀ọ̀kan wọn ò mọ̀ tàn lú wọn o ìtàn ìlú tí wọ́n jọba lé wọn ò mọ̀ o púpọ̀ nínú wọn gan móríkì ìlú ẹ̀ mo yọ sọ fún ọ ní o èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi àjùwà ṣe o.